Ó di gbére ó di igbó, ó di gbére ó di ìgbà. Ìjọba Fúlàní ó di gbére ó di igbó. Ó di gbére ó di igbó, ó di gbére ó di ìgbà. Ìjọba Fúlàní ó di gbére ó di igbó. Ẹ ti mọ̀ mí pé kọ̀ǹpósà ni mí láti ilẹ̀ wá. Ọmọ Yorùbá, àṣohun rere kan lè ti Násárẹ́tì jáde wá. Àwọn Bíbélì wí Jésù wípé ẹ wá wò ó sì ti jáde. Àwọn ohun rere yèrè tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ. Mo sọ, mo sì tuntun sọ wípé ó dáa ká láṣíwájú rere o. Bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, bàbá ti máa sọ ọjọ́ pẹ́ pé ẹ ní sùúrù, yóò sì ṣe é ṣe. Ó ti ṣe é ṣe o. Ẹ gbọ́, ẹ wo bí lọ́sìkò tá a wà yìí, ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu tiwa kọ̀ǹfàmù ní apá àti wèrè. Àwọn tó lè máa bú wa, wọ́n lè láwa náà ti gbàbọ̀dè. Àwa ò lè gbàbọ̀dè. Èmi ò lè gbàbọ̀dè fúnra Yorùbá láyéláyé sáàbàdà. Níwọ̀n ìgbà tí bàbá mi Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí wọn bá ti dẹ̀yìn, èmi náà ò dẹ̀yìn. Tó lè Sunday Adéyẹmọ tí ó bá ti sọ pé òun yọwọ́ òun yọsẹ̀, òun dẹ̀yìn, èmi gan ò ṣe tán àti dẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, táwọn kábíyèsí àtàtà kọ̀ọ̀kan tí wọ́n wà nínú ẹrú Yorùbá tí wọ́n ti dúró tì wá láti ilẹ̀ wá tí wọn ò sì dẹ̀yìn, àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pé tó àwọn náà mọ̀ pé ohun tẹ́ ẹ gbé lọ́wọ́ rèé, tí wọn ò bá ti dẹ̀yìn, àwa náà ò ní dẹ̀yìn. Bí Bọ́lá Ahmed bá ṣe tí ọba tó á tọ̀. Wá bàbá, ẹ ṣe kódà. Àmọ́ bó bá ṣe èyí tó tọ̀nà, á wí gbogbo ẹ̀yin èèyàn gbọ́. Eléyìí ìgbésẹ̀ tó ń gbé yìí, àwọn máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Mo ti sọ láti ìgbàdégbà wípé tí bá ti ń lọ bẹ́ẹ̀ là á máa jù sí. Ẹ wo bí gbogbo ohun tí àwọn Fúlàní fi sọ fáwọn kéèyàn, tí àwọn olóyìnbó ń pè ní influence. Bẹ́ẹ̀ ni, tí wọ́n fi influence gbogbo àwọn orílẹ̀-èdè, pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè Bìrìtìkó. Tinubu ó ti múre sàbáyé tó ti ń pa wọ́n rẹ́, tó ti ń pa á rẹ́ báyìí. Ẹ rí bí kéèyàn máa pa ìwé rẹ́, ó ti pa á rẹ́ o. Báwo ló ṣe ṣe? Ọ̀nà wo ló gbé gbà? Ẹ wá wo àwọn fídíò bẹ́lẹ̀. Ṣé ẹ gbàgbé ọmọ olódòdẹ ó ṣèpàdé pẹ̀lú àwọn new chief of armed staff, chief of staffs tó ṣẹ̀yàn. Bàbá ṣèpàdé pẹ̀lú wọn. Kí ni nǹkan tí wọ́n sọ níbi ìpàdé yìí? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́, ẹ farabalẹ̀ gbọ́ dáadáa. Torí wípé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, kù tí wọ́n di yìí, wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pílánì. Ẹ gbọ́, gẹ́gẹ́ bí allegedly, ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ allegedly, kù yìí tí wọ́n di yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ gbọ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwọn kan ló ti múra kẹ̀kẹ́. Bọ́lá Ahmed Tinubu pé àfẹ́ àgbà àfi kókó òyìnbó. Pé kí ni o? Àfi kí ni o? Kókó òyìnbó. Báwọn ọ̀bá wá lè fìbò dì í, táwọn bá lè báwọn ní báwọn olùfìbò lè kó bẹ́ẹ̀ káwọn kúkú da ọmọ ogun síta. Nígbà ọmọ ogun bá fi rúùlù Nàìjíríà fún bí oṣù mẹ́fà ọdún kan, wọ́n á tún dá padà, ọ̀dọ̀ àwọn ni ó ti padà bọ̀ sí. Á wà padà sí sóko àṣẹ́rò. Léyìí tí Bọ́lá Ahmed ò ní ní àǹfààní àti padà wá mọ́. Ẹlẹ́yìn bẹ́ẹ̀, ó tó tún kàn án Yorùbá. Ní o rò pé sẹ́ńtúrì yìí ni ó tún jẹ́ mọ́. Bọ́lá Tinubu ló fi ṣèpàdé. Àwọn bí wọ́n ṣe bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọ̀ràn Yorùbá, àwọn ọmọ Yorùbá àtàtà, wọ́n ti wá kọ ìwé àpilẹ̀kọ kan sí àwọn Bìrìtìkó àtàwọn ará ibo lẹ̀ ń pè wọ́n, Fúlàní, pé ẹ má dán wò
bẹ́ẹ̀ bá dán wò ẹ dán tán, má ṣe é lògùn má mọ̀. Bẹ́ẹ̀ bá lè gbé ìgbésẹ̀ nígbà yìí lẹ́mọ̀ àwọn tí wọ́n ń pè ní ìran Yorùbá. Yóò lẹ́sìn gbọ́, ẹ̀ tí ì gbọ́ Rúbá, ẹ̀ tí ì gbọ́ Rúbà, yóò lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n bá mú ìwé àpilẹ̀kọ ni wọ́n kọ ránṣẹ́ sí Sàtánà Òṣókótó àti àwọn Bìrìtìkó pétò ibi tá a bá dé yìí ó tó gẹ́ àlùbàtà ìdá ẹ̀wà àdúrà ẹ farabalẹ̀ wọ́n kàwé ọ̀hún sí i létí ní èdè Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kí n máa kà á kí n máa túmọ̀ ní Yorùbá látara bí bá a ṣe ń kà á lóyìnbó tá à ń túmọ̀ yẹn ó ń gba àkókò àwa náà sì wà á rí bẹ́ẹ̀ fún ìdí èyí á kà á fún yín bí wọ́n ṣe kọ lédè Yorùbá táwa sì tún sí àwọn ẹ̀kọ́ òyìnbó táwọn máa dá bẹ̀ tó lè máa kò yé yín. Àmọ́ ìpàdé tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí léyìí tí Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọmọ ogun ẹ̀ ṣe tó ṣe pẹ̀lú àwọn olórí jagunjagun tuntun. Nínú ìpàdé yìí èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ àmọ́ kí ni wọ́n sọ ń bẹ̀? Kò ju wípé bí àwọn jagunjagun yìí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nípò yìí. Ẹni 2 nínú àwọn tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ la dá padà sípò. Ẹ gbọ́ mi? Now ẹni 2 tá a dá padà yìí ìkan wà ní intelligence surveillance tó ó ṣeé ṣe pé bóyá àṣeyọrí tiẹ̀ tó ṣe nípasẹ̀ intelligent work ẹ̀ tó ṣe ló tó ti gẹ́ẹ̀tì pé tó àwọn kan fẹ́ lé ìjọba lulẹ̀ ló mú kóun ó dúró àtẹnìkejì. Ṣùgbọ́n nínú àwọn márààrún 3 ló fi yé wa pé ilẹ̀ ibí yìí ni wọ́n ti wá ìyẹn ní ilẹ̀ Yorùbá àti Ìgbò southern area níbi tá a wà yìí. Kí ni iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́? Iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ò ju pé kí wọ́n rí wípé ààbò ń dájú lórí gbogbo ọmọ ìlú Nàìjíríà. Ẹ má ṣì mí gbọ́. Gbogbo ìran Yorùbá, Haúsá, Ìgbò kí ààbò dájú lórí wọn. Now gbogbo ẹ̀yin olóṣèlú ibi ẹ ti rógo. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ṣáàtà Fúlàní wọlé pé kí wọ́n tí wọ́n ti di bandit Boko Haram wàhálà ti dé bá yín. Àwọn iṣẹ́ tí Bọ́lá Ahmed Tinubu tó gbé lé àwọn jagunjagun àkọ́kọ́ rèé tó ṣẹ̀dé yìí lé lọ́wọ́ tí mo sì ń jẹ́ kó yé yín pé tẹ́ ẹ bá kíyèsí lẹ́nu wọn ní èrò kan tí ìpè 72 hours tàbí kí wọ́n ti jù bẹ́ẹ̀ lọ. Àwọn arákùnrin yìí wọ́n ti dísàìdò wọ́n ti mú tepo ẹ̀dá dẹ̀ wọ́n ti gbìyànjú ẹ̀rẹ́rẹ́ tí ń lálàá tí lù àkùtùkù ti ń hù. Yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tó ní kí wọ́n máa wá káwọn máa recruit wọn. Bẹ́ẹ̀ ni pé kí wọ́n máa repent káwọn máa recruit wọn. Àmọ́ kí ni lẹ́tà táwọn ọmọ Yorùbá tí wọ́n kọ sí ìjọba Bìrìtìkó? Nínú lẹ́tà wọn tí wọ́n kọ tó sọ báyìí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tó sì jẹ́ olólùfẹ́ ilẹ̀ wọn, wọ́n ní àwọn kọ lẹ́tà yìí sí ìlú Bìrìtìkó pàápàá jùlọ sí prime ministers, the president àti gbogbo àwọn tí ìbá kàn wípé àkókò ti tó ó tó gẹ́ ẹ gbé ìgbésẹ̀ láti pín orílẹ̀-èdè Nàìjíríà àbí
àbí nǹkan yẹn lèmi wà mọ̀ wípé ẹ gbé ìgbésẹ̀ ní kíákíá. Kí nìdí? Wọ́n sọ àwọn ìdí síbẹ̀, ẹ farabalẹ̀, wọ́n gbé yín débẹ̀. Prophet Taiwo Solóye, bàbá orí òkè àti orí òkè àṣẹ àti agbára, bàbá ń bẹ nínú ilé pẹ̀lú wa. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí máa sọ. Ẹ ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún àdúrà ìtọ́ni àti ìfẹ̀míṣọ́nà. À ń padà bọ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá, kí ni mò ń sọ gangan? Ẹ má rò pé mò ń sọ àṣírí. Àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n kọ ìwé yìí, Professor Ogunnawo, àwọn ni pírẹsidẹ́ǹtì tiwọn. Nígbà tí general secretary wọn jẹ́ Prophet Adetokunbo JP. Kí ni wọ́n kọ sínú ìwé gẹ́gẹ́ bí ìlànà, ìdí àti ìtumọ̀ tí wọ́n fi sọ wípé tó ìran Yorùbá ó tó gẹ́ láti máa lọ. Wọ́n ní àwọn acknowledge ìyẹn ni pé àwọn mọ rírì ipa àti ìgbésẹ̀ tí ìjọba Britico tí wọ́n gbé yẹn United Nations lórí ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà. Starting from amalgamation of 1914, láti ìgbà tí wọ́n ti ṣègbéyàwó ọ̀ràn pẹ̀lú wa. Wípé inú amalgamation tí wọ́n ṣe ní 1914, ìtàn fi yé wa pé former Aláàfin Ọ̀yọ́ àti àwọn ènìyàn méjì ló dúró gẹ́gẹ́ bí ẹni tó gba àkọ́kẹ́ni náà wọlé. Now, ọdún 100 years is already gone that married us together. Wọ́n ní 100 ọdún ti lọ léyìí tó so wá pọ̀, tó gbé wa pọ̀ níyàwó. Gẹ́gẹ́ bí òfin àti ìlànà tó wà nílẹ̀, wípé bí a bá ti lo ọdún 100 ọdún tán, bí a bá fẹ́ kí a wà papọ̀, bí a kò bá sì fẹ́, olúkúlùkù ó lè lọ. Báyìí 100 ọdún ti tán láti ọdún 2014. Ọdún 13 míì àbí nǹkan kọ́ lélẹ̀ yìí tó tún ti gùn, àbí 11 tó tún ti gùn báyìí. And up to now, nothing has been done. Wọ́n ní ẹni bá wá mojú ògún nípa gbèdérè. Síbẹ̀síbẹ̀, àwọn ìjọba àwọn ẹ̀yà tí kìí ṣe ẹ̀yà Nàìjíríà tí a pè ní Fúlàní, coming from different countries such as Sudan, Benin, South Africa, Ghana, Cote d'Ivoire, etc. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ni wọ́n ti ya wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń fi ipá àti agbára wọn pọ́n ìran ọmọ Nàìjíríà lójú, pàápàá jùlọ ọmọ Yorùbá. Fún ìdí èyí,
now nínú lẹ́tà wa àtàkọ́kọ́ yìí ẹ̀bẹ̀ la wá bẹ̀ kí ìjọba British kó dìde lọ́gán láti gbé ìgbésẹ̀ tó ṣeyebíye kí àlàáfíà kó lè bá jọba lórílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé. Lákòótán, àwọn ènìyàn yìí fẹ́ dojú ìjọba ọmọ kan ṣoṣo ti ìran Yorùbá bolẹ̀ látàrí ìdìtẹ̀gbàjọba léyìí tí kò ṣe àṣeyọrí. Fún ìdí èyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìdúró wa rèé, that is our standing. A bẹ̀ yín, a rọ̀ yín fún ìgbà àkọ́kọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́ kó tó di pé yóò kọjá nǹkan tí a lè control. Lẹ́tà tí wọ́n kọ sí ìjọba British rèé, ṣé ẹ bínú? Bákan náà, ẹ̀dà lẹ́tà yìí ó lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí àwọn Fúlàní yìí, ìyẹn Sultan of Sokoto, tó ní unity in Nigeria is non-negotiable. Àwọn ọ̀mọ́nú dictionary tó ti rí Gẹ̀ẹ́sì yẹn, ààrẹ̀wò mọ́nú òfin ìwé òfin tó ti bá a pàdé. Àmọ́ ohun táwa mọ̀ ní wípé àgbò lè dùndùndùn kò nílé ọmọ relé bọ́pẹ́ títí òdìdẹrẹ́ sì pọ̀ wá rí wò. Èmi pàápàá bí tá a bá a dé yìí, ó ti fi hàn ẹ̀kọ́ ti ṣojú mímu pé tó láìpẹ́ láì jìnnà ìrìn àjò yìí yóò pín síbì kan. Ọkọ̀ yóò fẹnu sọlẹ̀ kọ̀ bí ìgbà tí ọkọ̀ fẹnu sọlẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, ọmọ Yorùbá. Òun mo ṣe sọ wípé ìgbésẹ̀ Bọ́lá Tinubu dásìkò yìí tí mo ìgbé pariwo ẹ̀ ọkọjá àfẹnuròyìn. Ìrìn àjò náà ti ń dópin. Kèké káwa wá dìde báyìí ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Professor Banji Akintoye, olóyè Sunday Adéyẹmọ àti àwọn ọba wa dáadáa tí wọ́n ṣetán àti gbé ìran Yorùbá dìde. Ẹ gbọ́, tí wọ́n ṣetán àti mú kí pàápàá akọni ọmọ Oòduà olóyè Sunday Adéyẹmọ tí wọ́n ṣetán àti gba ẹ̀tọ́ ẹ̀ fún láì wo tàwọn karambà ní ọmọ àlè Yorùbá tí wọ́n tún sọ̀rọ̀ lòdì sí ọmọ Adéyẹmọ. Ìwọ́n kì í ṣẹjọ́ àwọn náà o, owó tí wọ́n gbà láti ìlú British àti ipò tí wọ́n fẹ́ dì tí wọ́n fẹ́ di ààrẹ, pàápàá irú àwọn Sowore. Irú àwọn Sowore kí wọ́n máa bá Tinubu dà lójú ikú, kí wọ́n máa tún sọ ọ̀rọ̀ ìdì. Wọ́n tẹ̀lé bá Tinubu dà, wọ́n ti jọ ń ṣòṣèlú ọjọ́ pẹ́, àwọn ni wọ́n mọ inú ẹgbẹ́ tí wọ́n wọ̀. Àwọn ni wọ́n mọ̀ pé tí wọ́n ti bára wọn pàdé tí wọ́n nìyẹn. Sunday Adéyẹmọ tí ọba yín jẹ lórí ìwé tí ọba ń jẹ lórí egbò, báwo tiẹ̀ pẹ̀lú Sowore? Tẹ́ ẹ bá ní adákẹ́, àádákẹ́. Àmọ́ àwọn ibìkan wà tá à ní dákẹ́ o. Torí àròyàn wálé, oníkòyí ò ní sí mi. Ohun tá a fẹ́ la fẹ́, ohun tá a béèrè ní ẹ̀bí àlọ́. Kò sáǹfààní owó tá a ní Nàìjíríà tá a lálàáfíà. Àwọn ìyá wa bàbá wo lè wálé láti ìlú òyìnbó mọ́. Kálukú ti di ṣọyẹ borí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ọmọ Yorùbá, ẹ bá ń pín ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́.